Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú déédéé ìwòyí o. Ramadan di ijọ́ 9 lénìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alihamdulilayi, alihamdulilayi, alihamdulilayi rabbil alamin. Ọpẹ́ ni f'Olúwa Ọlọ́run ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run, ọba gbogbo àgbáyé. Ẹ wo oṣù tí a wà yìí, oṣù náà lágbára púpọ̀. Mo bẹ̀rẹ̀ sí ka gbogbo orúkọ oṣù yìí. Mi ì lè kà á tán, bẹ́ẹ̀ ló ń dé sí níkọ̀ọ̀kan. Oṣù náà, oṣù Ramadan, oṣù alápọ̀nlé, oṣù ìdẹ̀ra, oṣù ìdáríjìn, oṣù ìrọ̀rùn, oṣù ìsúnmọ́lọ́run, oṣù ìwà rere, oṣù ìránipadà, oṣù àtúnbí, oṣù ìtẹ̀sùmọ́lé, oṣù ìdèṣùmọ́lẹ̀, oṣù ìrònúpìwàdà, oṣù àánú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí n bá ní kí n máa lọ, màá kàn máa kà á lọ ni, tí mi ì ní dúró. Àmọ́ ṣókí lọbẹ̀ oge ọ̀rọ̀ tí a ti ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ìyẹn ni àwọn nǹkan tá à ń ṣe nínú Ramadan àti àwọn nǹkan tí a kì í ṣe. Wọ́n tún fi tó mi létí wípé ká tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ náà. Àmọ́ ká tó tẹ̀síwájú o, mo látúnṣe kan láti tún ṣe ní pé kí la fi ń túnu nígbà Ramadan. Nínú ọ̀rọ̀ mi kan mo sọ wípé omi la kọ́kọ́ ń lò ká tó lo jùbínù, date. Àmọ́ àwọn àáfàá onímímọ̀ wọ́n fi yé mi pé jùbínù la kọ́kọ́ fi ń ṣínu, ìyẹn date. Láyẹ̀ṣẹ̀ máa wá fi omi le ká tó wá ṣe àdúrà wa. Lédè Yorùbá ni àbí lédè Lárúbáwá. Lédè Yorùbá yẹn ó lọ bá wípé òǹgbẹ ti tán, iṣan ara ti padà sí ipò ara wọn. Dájúdájú ni ìrètí mi lọ́dọ̀ Ọlọ́run ọba. Àmín. Àti tiyín náà, àmín yá Allah. Ẹ jẹ́ ká wá ránra wa létí àwọn nǹkan tí a kì í ṣe nínú oṣù yìí. A kì í sun oorun àsùndátán o, nítorí wípé a gbà àwẹ̀. Tílẹ̀ bá dẹ̀ ti ṣú, ká tètè sùn nítorí ká lè jí sàárì. A tún ń pariwo wípé ká dín àwọn Facebook, WhatsApp kù. Àmọ́ orí àwọn Facebook, WhatsApp yìí, òun làwa náà ń jù sí fún yín tẹ́yìn náà hàn. Ọlọ́run kó ṣàánú gbogbo wa o. Àmọ́ tí ó bá ti di last 10 days pẹ̀lú ògo Ọlọ́run, inshallah bi kudratillah, kọ́lọ́run kó ṣàforíjì fún wa. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú wa kó súnmọ́ àwọn kìíní. Ọlọ́run ṣàánú wa, má jẹ́ kán gbé wa lọ. Àmín. Àwọn obìnrin a ní máa window ṣọ́ọ̀pù ká máa yẹjú lé kiri lọ́jà láì ní nǹkan kan rà. Bá a tiẹ̀ ní nǹkan rà náà, pàápàá là ń ra ohun tá a bá fẹ́ rà tá à ń jáde lọ́jà. Ọjà ò kì í ṣe ibi tí ó yẹ kí èèyàn kankan máa wà. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò mọ̀ wípé ọjà ò kì í ṣe ilé obìnrin rárá, kò ń ṣe ilé ọmọlúàbí, pàápàá jùlọ nígbà àwẹ̀. Yàtọ̀ sí ká sáré wọbẹ̀ ká ra nǹkan tá a fẹ́ rà ká jáde. Ẹ má jẹ́ ká fi àkókò náà ṣe òfò. Ramadan ò kì í ṣe àkókò tá à ń múra ọdún o. Kí làwọn ọmọ mi fẹ́ wọ̀ lọ́dún? A sáré lọ sọ́dọ̀ télọ̀, a sáré ṣe, a sáré mọ̀. Ìyẹn kọ́ ló ṣe pàtàkì o, bí òun ṣe ohun tí a bá fi lé àwọn ọmọ wa lọ́wọ́. Ọlọ́run kó ṣàforíjì fún gbogbo wa o. Pàápàá jùlọ àwa òbí tá à ń dulé kéwú, tá à ń du lálùjọ́nà tiwa, tá à fi àwọn ọmọ wa sọ́nà. Ọlọ́run kó ṣàforíjì fún gbogbo wa o. Àmín. Àkókò náà kò kí ń ṣe àkókò tí àwa obìnrin tá à ń jókòó sí kíṣìnì máa dáná títí. Ẹ̀yin ọkọ wa, ẹ ṣàánú wa, ẹ dáríjìn wá. Nǹkan kí nǹkan tá a bá fún yín, ẹ jẹ́ kó tẹ́ yín lọ́rùn. Kò ń ṣàkókò tá a gbọ́dọ̀ jókòó sínú kíṣìn. Ẹ fẹ́ wa náà láyè ká bọ́lọ́hun sọ̀rọ̀, ká bọ́lọ́hun pé, ká bọ́lọ́hun ṣòwò. Ẹ ṣàánú wa o, gbogbo ohun tá a bá ti fún yín, ẹ jẹ́ kó máa tẹ́ yín lọ́rùn nínú àwẹ̀ yìí, káwa náà lè jogún àlìjọ́nà. Àlìjọ́nà ò kì í ṣe tiyín nìkan o, kò dẹ̀ kì í ṣe tàwọn ọmọ wa nìkan. Àwa náà Ọlọ́run pín wa lérè jẹ́ ká rẹ́yìn oṣù yìí. Àmín. Wabillahi tawfiki, alhamdulillahi rabbil alamin.